alága ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ East Local Government Honourable Olúṣọlá Olúòkun ó mà ti wọ wàhálà. Bẹ́ẹ̀ làwọn kan sọ pé àṣìṣe ńlá ni ló dé bá bàbá náà, èyí tí ó fẹ́ jẹ́ kó pàdánù ipò ẹ̀ báyìí. Ǹjẹ́ kí ló ṣe Honourable Olúṣọlá Olúòkun tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ East? Ó mà ní bí àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe yọ́ dànù lórí ẹ̀sùn wípé ọkùnrin náà ó hùwà tí kò bójúmu, ó sì tún hùwà tí kò bá ọmọlúwàbí mu àti ìwà tí ò bá ẹni tó ń pe ara ẹ̀ ní alága ìjọba ìbílẹ̀ mu. Gẹ́gẹ́ bí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ṣe gbọ́, níṣẹ́ ni wọ́n ní Honourable Olúṣọlá Olúòkun tó wà lára àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn láìpẹ́, tẹ́ṣẹ̀ṣẹ̀ dìbò yàn láìpẹ́, inú màálù ó ṣe fídíò kan níbi tó ti bọ́ aṣọ sílẹ̀ tó sì jẹ́ pé díẹ̀ ló kù kó já rẹ̀ sí òò, tí wọ́n ló wá ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó pè ní olórí ẹ̀ tó sọ ọ́ di alága. Lẹ́yìn tó sì ṣe lè tán, iná ló ki ìpè mọ́lẹ̀ fún àwọn ọ̀tẹ̀ tó fẹ́ bá tiẹ̀ jẹ́ tí wọn kò fẹ́ kó dé ipò tó dé àti ipò àgbà tí ó ti ń gùn. Bí fọ́nrán fídíò Honourable Olúṣọlá Olúòkun bó ṣe lù síta ni àwọn èèyàn máa ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára, táwọn kan ṣe ń sọ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ máa gba ìgbàkúgbà nítorí pé ní ọ̀dọ̀ tàwọn kọmíṣánná ní inú ìjọba kò lè ṣe nǹkan tí àwọn ń ṣe nítorí pé ìwà ọmọlúàbí ló yẹ kí Olúṣọlá Olúòkun wù, kò yẹ kí irú ẹ̀ kó wá máa bọ́ aṣọ sílẹ̀ ní orí kámẹ́rà kó tó wá gbé sórí ẹ̀rọ ayélujára. Wọ́n ní ìwà tí Olúṣọlá Olúòkun wù kò fi hàn gẹ́gẹ́ bí ọmọlúàbí. Èyí ló jẹ́ káwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ kan panupọ̀ pé kọ́kùnrin náà kó lọ rọ́kúnlé tó ń pè ní suspension, tó sì ní kí igbákejì ẹ̀ kó máa ṣe àkóso lọ. Bákan náà ni abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Honourable Débọ̀ Ògúndoyin òun náà fi òǹtẹ̀ lù wípé kí wọ́n jẹ́ kí Honourable Olúṣọlá Olúòkun kó lọ rọ́kúnlé náà. Bẹ́ẹ̀ ni wọ́n láwọn yóò ṣèwádìí gidigidi lórí ìṣẹ̀lẹ̀ náà.